Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́? Gist tí a fẹ́ bá wọn dá sí ò ní gist Mercy Aigbe àti ìyàwó Alhaji Adikas tí wọ́n ń fẹ́ tẹ́lẹ̀. Lóòótọ́ ìyálé àti ìyàwó ni àwọn méjèèjì. Wọ́n dẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn tí Alhaji tí wọ́n fẹ́ Mercy Aigbe. Wọ́n ní nǹkan tí ìyàwó wọn fún ṣọ́ tó fi bínú tẹ́lẹ̀ nìyẹn tó fi ní òun ò ṣe mọ́. Ṣùgbọ́n a rí fídíò yìí lórí social media. Ẹ máa rí pé mo kàn ra post picture yẹn kékeré ibi tí ọkọ wọn Alhaji tó ti ń ná ìyàwó wọn fún ṣọ́ lówó. Òun náà lè rí tí mo rọra post yẹn. Nǹkan tí ò yé mi ni pé kí ló bá dínú pé ọkùnrin rí ìyàwó ẹ̀ ní patí ó dẹ̀ lọ ṣe àyẹ́sí ẹ̀. Ṣé Alhaji sọ fún yín ẹ̀yin ọmọ Nàìjíríà o? Ẹ jọ̀ọ́ ẹ má bá mi fetí kọ́ ọ̀rọ̀ yìí dáadáa o. Ṣé Alhaji sọ fún àwọn èèyàn pé òun ò fẹ́ ìyálé mọ́ ni? Àbí òun àti ìyálé ti jà ni? Àbí wọ́n ti divorce ni? Ṣé wọ́n sọ bẹ́ẹ̀ fún wa? Wọ́n ò sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká má máa dálé onílé rú, ẹ jẹ́ ká máa ní sùúrù. Ní ìsìn àwọn èèyàn ń bú ìyálé, ó sì gbóná ra jù. Ṣé bó lóun ò fẹ́ Alhaji mọ́ ni? Kí wá ló dé tó yẹ pé Alhaji ń ná lówó ń pátì tí ò lè dálù? Ẹ má gbà mí o ẹ̀yin èèyàn lé. So nítorí Alhaji ó rí ìyàwó ẹ̀ ní Paris, ó dẹ̀ lọ ṣàyẹ́sí pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Ẹ mọ̀ bóyá family Paris ni, ẹ mọ̀ bóyá nítorí ẹ̀gan ni Alhaji fi lọ sí ìlú òyìnbó láti lọ bá wọn ṣe ìnáwó yìí. Ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ délé àwọn people yìí. Nǹkan tá a bá mọ̀, ẹ má jẹ́ ká rí gist ipe nítorí wọ́n post fídíò Paris, àdẹ̀rí Alhaji tó ń ná ìyálé lówó. Ká dẹ̀ tí wá conclude lọ́kàn ara wa pé wọ́n ti parí ìjà ni o. Ṣé wọ́n láwọn ń jà tẹ́lẹ̀ ni? Ẹ̀yin èèyàn lé, kí ló dé? Kí ló dé táwọn èèyàn máa ń da ilé onílé rú báyìí? Ẹ bẹ̀rẹ̀ sí bú Mercy, ojú ẹ ti já ní ìsìn, wọ́n ti parí ìjà. Ṣé Alhaji sọ fún yín pé òun kọ ìkankan nínú wọn? Àbó lóun ò fẹ́ kankan nínú wọn mọ́? Ẹ jẹ́ ká gbára wa níyànjú ẹ̀yin ará lé. Tí ọkùnrin àti obìnrin tó bá ń fẹ́ra wọn, tí ọkùnrin yìí dẹ̀ mọ̀ pé òun á ṣe ẹ̀tọ́ fún àwọn méjèèjì, èmi ò rí nǹkan tó bá dé ńbẹ̀ o. Àfi tó bá jẹ́ pé kò ṣe ẹ̀tọ́ fún àwọn méjèèjì ló kù. Alhaji náà mọ nǹkan tán rí tó fi láwọn fẹ́ ìyàwó. Àwọn tó dẹ̀ fẹ́ ìyàwó náà mọ nǹkan tán rí tó fi ṣe ilé wọn bó ṣe wù wọ́n. At least a mọ̀ pé òkè òkun ni ìyálé wà, ìyàwó wà Nàìjíríà. Wọ́n ń ṣètò oníkálukú gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo. Kí wá ló dé tẹ́ wá ń sọ pé ṣe bí ìyálé lòun ò fẹ́ Alhaji mọ́ ni? Kí ló dé tí òdòwó yẹn lù ú? Kí ló dé tí òdòwó yẹn lù ú nígbà tó mọ̀ pé òun ò fẹ́ Alhaji mọ́? Ṣé ìyálé sọ fún yín pé òun ò fọkàn mọ́? Nǹkan tá a bá mọ̀, ẹ má máa jẹ́ ká dájà sílẹ̀ nílé onílé. Ẹ̀yin tí ẹ̀ dẹ̀ ń bú Mercy Aigbe wípé ojú ẹ ti já. Mercy Aigbe ò ní pé kí àárín ìyálé àti ọkọ kò ní kí ó dàrú nà. Kò ní kó dàrú nà. So kí wá ló dé tó jẹ́ pé every time gbogbo àwọn nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ lórí social media, máa attack ilé onílé. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist.
Mashola Túndé o, Àtúndé, Mashola Gist TV, Àtúndé. Kàn sí wa ní masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ. Kí ló dé tá a fẹ́ dalé onílé rú? Mercy Aigbe kò ní kí ọkọ ẹ̀ kó máa bá ìyálé jà. Alhaji ò dẹ̀ sọ fún yín pé òun ò fẹ́ ìyálé mọ́. Wọn láwọn ti túká, wọn láwọn ti jà. So ìgbà tí wọ́n ń ṣayẹyẹ ní òkè òkun tí wọ́n lọ, mi ì mọ̀ bóyá Amẹ́ríkà ni wọ́n lọ ni àbí London, tí wọ́n dẹ̀ rí ìyálé wọn tó yẹ pé wọ́n jọ wà ń bẹ̀, ṣé wọ́n níná lówó ni, ṣé wọ́n ní ṣàyẹ̀sí ẹ̀? So kí wá ló dé tá wá ń gba ọ̀rọ̀ yìí bí ẹni gbagba ọtí? Kí ló wà nú ẹ̀? Kí ló wà nú ẹ̀? Kó dá ká máa bú àwọn èèyàn náà. Ẹ bẹ̀rẹ̀ sí àtàkì Mercy Aigbe. Ṣé Mercy Aigbe ní pé òun fẹ́ jẹ́ kí Alhaji má fẹ́ ìyálé mọ́ ni? Rárá, ṣé bí ìyálé ló ń bínú gbà kan nítorí pé kò sí ẹni obìnrin tí irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò ní bínú. Òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Nǹkan tó ń ṣe kò ń ṣe nǹkan tó yẹ pé ó jẹ́ bàbàrà. Kò sí obìnrin tí ò lè tara tó bá rí ọkọ ẹ̀ pé ó ń dètè èèyàn mi. So ẹ̀dẹ̀ wá mú ọ̀rọ̀ yìí, ẹ̀dẹ̀ wá gbé sórí social media, ẹ bẹ̀rẹ̀ sí sọ èèyàn burúkú rádaràda òun ni Mercy Aigbe. Ó lọ gbọ́kọ lọ́kọ, ó lọ ṣe kinní kan, ó lọ ṣe kinní kan. Lóòótọ́ nǹkan tó bá wu anybody náà lè sọ. Ṣùgbọ́n Alhaji tó fẹ́ Mercy Aigbe, wọ́n fẹ́ ní iṣu lọ́kà ni. Wọ́n fẹ́ bí ìgbà tí wọ́n fẹ́ ìyàwó ni, kì í ṣe pé bóyá wọ́n yàn lálẹ́. Tó bá jẹ́ pé wọ́n yàn lálẹ́ ni, àwa yìí gan a máa bú dáadáa. But wọ́n fẹ́ ni now. So ìyálé náà dẹ̀ ti gba kámú pé ọkọ àwọn ti níyàwó. So kí wá ló dé tá fẹ́ da ilé onílé rú, tá fẹ́ dàrin wọn rú pẹ̀lú ọ̀rọ̀ ẹnu? Ẹ jẹ́ kí a fi àwọn family yìí sílẹ̀. Ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀, jẹ́ kó máa enjoy family wọn. Kò sí ìjà, kò sí wàhálà, kò sí bìlísì láàrin gbogbo wọn. So kí wá ló dé tá wá fẹ́ da bìlísì sáàrin family oní family? So tí ọkọ bá rí ìyàwó ẹ̀ ní parí kó má ná lówó mọ́, àbí tí ìyàwó tó bá rí pọ́kàn náà lówó nítorí wọ́n ń bínú síra wọn, kó dowó lù, kó wá disgrace ara ẹ̀ lórí social media. Ẹ̀yin náà lẹ́tún máa padà wá, lẹ́tún máa ní èèyàn burúkú lobìnrin yẹn o. Ẹ rí bó ṣe dowó lu ọkọ ẹ̀ ní pátì. Kí ló dé? Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká fàlàjì Adika sílẹ̀, ẹ jẹ́ kó enjoy àwọn ìyàwó wọn. Wọn kúkú fẹ́ ju méjì lọ. Ẹ jẹ́ kó enjoy wọn. Wọ́n ní pé wọ́n mọ bó ṣe ń tò ní. Tí wọ́n bá mọ bó ṣe ń tò, wọn ò ní fẹ́ yàwó méjì. Lóòótọ́ advice àwọn obìnrin wa sí kó má lọ fọkọ lọ́kọ. Ṣùgbọ́n ìgbà tí Alhaji ti ní àwọn fẹ́ fọkọ, àwọn fẹ́ yàwó mi, kò sí nǹkan tá lè ṣe sí now. So ẹ fi wọ́n sílẹ̀. Ìyálé ò ṣáà wá complain pé Alhaji ń fi ìyà jẹun. Ká ní ìyálé wá sórí social media ní ìsìn wípé Alhaji ń fi ìyà jẹun, kò sanwó school ọmọ o, kò ṣẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ ẹ̀, gbogbo wa náà la máa jáde, la máa bú Alhaji. But kò sí yẹn. So ẹ̀yin èèyàn lé, ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí tó ń jà ranran lórí social media, mo ní kẹ́mi náà dá sí ni o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.